wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. kí wa ní orúkọ Olúwa ní ibi gbogbo tí a bá ti ń wo ìgbóhùnsáfẹ́fẹ́ tòní yìí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mo pe àkórí rẹ̀ ní ìtumọ̀ ìgbàlà náà labẹ̀ sí ń wò ní ìjẹjọ. Tó bá sì ní tí mo sọ ní ìjẹjọ yẹn náà ni pé ṣe rí ọ̀rọ̀ ìgbàlà yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Torí ṣe rí ìgbé ayé Kristẹni láìsí ìmọ̀ tí ìgbàlà jẹ́, ó jẹ́ ìgbé ayé tí ò lè ṣe kíni, kò lè dán mọ́rán bọ́lọ̀ ń ṣe fẹ́ ẹ̀rí, kò lè dán mọ́rán. Paul àpòsílì tàbí Pétérù àpòsílì sọ kankan níwèé Pétérù kíní orí kejì ní ẹsẹ̀ kejì yẹn, ó ní bí ọmọ ọwọ́ titun ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí kí ẹ lè máa tipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà. Ẹ jẹ́ mọ̀ pé àwọn tí Pétérù àpòsílì sọ ilé yìí fún wọn mà ti dẹni ìgbàlà. So kì í ṣe pé Pétérù ń sọ fún wa pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan tẹ́ wàá fi dẹni ìgbàlà. Rárá, àwọn ti dẹni ìgbàlà. Ṣùgbọ́n tó sọ náà ni pé bí ọmọ ọwọ́ titun ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí kẹ́ ẹ lè máa tipasẹ̀ rẹ̀ dàgbà. So ẹ ti dẹni ìgbàlà báyìí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti dẹni ìgbàlà, ó wá ní nǹkan kan tó ń jẹ́ ìdàgbàsókè tẹ̀mí. Ìdàgbàsókè tẹ̀mí yìí bó ló ṣe wá rí gbà gan? Ó ní ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí kẹ́ lè máa tipasẹ̀ rẹ̀ dàgbà sí ìgbàlà. Yẹn ni pé kẹ́ lè máa dàgbà nínú ìgbàlà tí ẹ ti gbà yẹn. Kí wá ní wàrà ẹ̀mí yẹn? Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ̀rí ọ̀rọ̀ Ọlọ́run ni wàrà ẹ̀mí yẹn, torí òun ni oúnjẹ tó yẹ ká máa jẹ, òun ni oúnjẹ ẹ̀mí yẹn tó yẹ ká máa jẹ ká lè máa dàgbàsókè inú ẹ̀mí. Bàbá sì sọ pé ìdàgbàsókè tẹ̀mí kì í ṣe pé bóyá ẹ̀mí rẹ wà máa dàgbà, ṣùgbọ́n òye rẹ yóò máa ṣe kíni o, yóò máa pọ̀ sí nínú tí Jésù Olúwa ṣe fún ọ. Pétérù àpòsílì yìí náà fúnra rẹ̀ ló mà tún sọ nínú ìwé Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kejìdínlógún, ó ní ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti ìmọ̀ Olúwa wa àti olùgbàlà wa Jésù Kristi. Ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti ìmọ̀. So ìyẹn ni pé ìtumọ̀ pé ẹ ń dàgbà nínú oore ọ̀fẹ́ yẹn náà ni pé ẹ ń ṣe kíni o, ẹ ń dàgbà nínú ìmọ̀. Irú ìmọ̀ wo gan? Ó ní ìmọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi. Ìyẹn ni pé sórí o wá mọ̀ tí Jésù ṣe fún ọ gẹ́gẹ́ bí olùgbàlà. Jésù kìí ṣe fúnra rẹ̀ olùgbàlà ni o. So ìmọ̀ rẹ àti ìdàgbàsókè rẹ nú ẹ̀mí náà ni pé sórí òye tí Jésù kìí ṣe fún ọ nínú iṣẹ́ ìgbàlà tó ṣe fún ọ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ yẹn, òye yẹn yóò wá ṣe kíni o, yóò wá máa pọ̀ sí. So in tó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nìyẹn, wípé a gbọ́dọ̀ ní ìmọ̀ pípé àti òye tó pé nípa iṣẹ́ ìgbàlà tí Jésù Olúwa wa tó ṣe fún wa ní ìjọ mẹ́ta. Ẹsẹ̀ Bíbélì kan tí mo kà fún wa ní ìjẹjọ náà ní ìwé Éfésù orí kìíní, àdúrà tí Pọ́ọ̀lù àpòsílẹ̀ gbà fún àwọn ìjọ Ọlọ́run ní Éfésù. Kí ló sì sọ ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún yẹn? Ó ní àti èmi pẹ̀lú nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ nínú yín nínú Jésù Olúwa, ó ní àti ìfẹ́ tí ẹ ní sí àwọn èèyàn mímọ́, èmi kò sí mi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo kó lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín kó lè mọ́lẹ̀, kẹ́ ẹ lè mọ̀ tí ìrètí ìpè rẹ̀ jẹ́, kí ẹ sì lè mọ̀ tí ọ̀rọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn èèyàn mímọ́ jẹ́ àti agbára rẹ̀ tó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́. Mo sọ fún àǹjẹjọ, mo sọ fún amúní tẹ́rí kókó gbogbo àdúrà yẹn náà ni pé kí òye ìgbàlà kó lè ṣe kíni o, kó lè yé yín. Mo sì sọ fún wa, mo ní ìtumọ̀ kẹ́ ẹ lè mọ̀ tí ìrètí ìpè rẹ̀ jẹ́ yẹn náà ni pé Ọlọ́run fúnra rẹ̀ ti kọ́kọ́ pè yín o. Ẹ̀rí ó pè yín. Mo sì sọ fún amúní bò ní Ọlọ́run ṣe pè wá nípa ìrere Jésù Olúwa ni. Paul àpòsílẹ̀ sọ fún wa níwèé Tẹsalóníkà kejì orí kejì, tá a bá bẹ̀ sí ń wò láti ẹsẹ̀ kẹtàlá yẹn, ó ní ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí yín nígbà gbogbo nínú Jésù Olúwa ará olùfẹ́. Ó ní nítorí láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ti yàn yín sí ìgbàlà nípa ìsọdi mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́. Nítorí láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ti yàn yín. Kí lọ́lọ́run yàn wá sí? Ó ní Ọlọ́run ti ní ìpinnu kan láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ọlọ́run mà ti ní ìpinnu kan nínú ọkàn rẹ̀ láti àtètèkọ́ṣe. Kí sì ní ìpinnu Ọlọ́run yẹn? Ìgbàlà mọ̀ ní ìpinnu Ọlọ́run yẹn. Ó ní Ọlọ́run wá yàn wá sí ìgbàlà yẹn nípa kíni o? Ó ní nínú ìsọdi mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́. Ìyẹn ni pé ọ̀nà téèyàn ó fi dẹni ìgbàlà ní kíni o? Ìgbàgbọ́ òtítọ́. Kí ni òtítọ́ yẹn gan? Ẹ wo nǹkan tó sọ ní ẹsẹ̀ tó tẹ̀lé yẹn, ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní èyí tí ó pè yín sí nípa ìrere wa. So kí ló pè wá sí yẹn? Ìsọdi mímọ́ ẹ̀mí yẹn ni o, ìgbàlà yẹn ni o, péyàn di àtúnbí yẹn ni o. Ó ló pè wá sínú ìgbàlà yìí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa. So
níbẹ̀ yẹn ó ní a ti ṣe kí ni o a ti pè wá bó ló ṣe pè wá ìhìn rere bó la ṣe gba ìpè yẹn ìgbàgbọ́ òtítọ́ so kí ni òtítọ́ yẹn ìhìn rere Jésù Olúwa so ó ní èyí tí ó pè yín sí nípa ìhìn rere wa kí ẹ lè gba ògo Jésù Kristi Olúwa sọ àtúnlẹ̀ sọ wípé ìtumọ̀ pé èèyàn dẹni ìgbàlà náà ló ṣe kí ni o ó gba ògo Jésù Olúwa wa ṣé tẹ́ ẹ̀ bá gbàgbé tí Paul sọ àdúrà tó gbà níwèé Éfésù orí kìíní ẹsẹ̀ 18 yẹn ó ní kí ojú ọkàn yín kó lè mọ́lẹ̀ kẹ́ ẹ lè mọ tí ìrètí ìpè rẹ̀ jẹ́ ìpè tó pè yín sínú ìgbàlà nípa ìrere yẹn kẹ́ ẹ lè mọ tí ìrètí ìpè yìí kẹ́ ẹ lè mọ kókó ìpè yín gan bó kí ni èrè dígan tí Ọlọ́run fi pè yín kẹ́ ẹ lè kó lè yé yín ó ní kẹ́ ẹ sì lè mọ tí ọ̀rọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn èèyàn mímọ́ tó jẹ́ ṣe mọ̀ pé níwèé Tẹsalóníkà yẹn ó ní Ọlọ́run pè yín nípa ìrere wa kẹ́ ẹ lè gba Ọlọ́run pè yín nípa ìrere wa kí ẹ lè gba ògo Jésù Kristi Olúwa wa so ṣé ẹ ti gba ògo màmá bàbá ó mọ̀ ti gbogbo kí ni ògo yẹn ìgbàlà so ó ní òyí ògo tó gbà yẹn báyìí ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ yí ọ ọ̀nà tí ó sì fi yí ọ náà ní nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí nípa ọ̀rọ̀ Ọlọ́run tá a sì máa ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú ẹ̀kọ́ tó nínú yẹn ẹ̀rí kí ni ìtumọ̀ ìgbàlà gan kí ni ìtumọ̀ ìgbàlà ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé nínú ẹsẹ̀ Bíbélì yẹn ó ló pè wá sí ìgbàlà yìí nípa ìrere wa yẹn ni pé káàtilẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣàgbéyẹ̀wò ìtumọ̀ ìgbàlà gan ìtumọ̀ ìrere tí Ọlọ́run fi pè wá sínú ìgbàlà yẹn gan ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ yé wa ẹ jẹ́ mọ̀ pé Paul àpọ́sítélì fúnra rẹ̀ náà ló sọ kankan ní ìwé Róòmù yẹn Róòmù orí kìíní ni Paul ti sọ Róòmù orí kìíní ẹsẹ̀ 19 ó ní èmi kò tijú ìrere Kristi nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́ ó ní fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú nítorí inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti kọ́ pé olódodo yóò wà nípa ìgbàgbọ́ sónú ẹsẹ̀ Bíbélì yẹn Paul àpọ́sítélì tó jẹ́ àmọ̀ pé ọ̀nà tí Ọlọ́run fi máa ń sọ èèyàn dẹ́ni ìgbàlà ní nípa ìrere rẹ̀ o kí sì ni ìrere Ọlọ́run yẹn ó pè ní ìrere Jésù Kristi bó o ní ọ̀nà téèyàn kí ni ọ̀nà gan téèyàn ó fi gba ìrere yìí ó ní èmi kò tijú ìrere Kristi nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù èèyàn tó bá gbàgbọ́ so ìgbàgbọ́ ní ojúṣe mi gẹ́gẹ́ bí ènìyàn tèmi ni pé kí n ṣe kí ni o kí n gbọ́ nǹkan tí Ọlọ́run tẹnu àwọn èèyàn mìíràn sọ tí Ọlọ́run tẹnu àwọn èèyàn mìíràn sọ fún mi kí sì ni tí Ọlọ́run sọ yẹn ìhìnrere rẹ̀ bó ni wọ́n ṣe gba ìrere yìí ìgbàgbọ́ ẹ jẹ́ mọ̀ pé ìtumọ̀ ìgbàgbọ́ ni pé mo gbọ́ nǹkan kan ìyẹn tí mo sì gbọ́ yẹn kí ni mo ṣe sí o mo gba nǹkan tí mo gbọ́ yẹn mo gbọ́ mo gbà kí ló yẹ kó o gbọ́ tó fi dáná ìgbàlà ìhìnrere Jésù Olúwa ìhìnrere Jésù Olúwa ẹ jẹ́ mọ̀ pé ó ní àwọn àpèjúwe kan tí a lò fún ìrere tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí fún àpẹẹrẹ níwèé Matthew orí 4 láti àtàbáwọ ẹsẹ̀ kẹtàdínlógún yẹn ó ní Jésù sì rìn ó rìn kiri gbogbo ẹ̀kún Gálílì ó ló ń kọ́ni ní sínágọ́gù wọn ó ló ń wàásù ìrere ìjọba ó ló sì ń ṣe ìwòsàn gbogbo àwọn tó ní àìsàn àti àrùn ó ń ṣe ìwòsàn ó ń pèsè ìwòsàn fún gbogbo àwọn tó ní àìsàn àti àrùn ṣùgbọ́n kó tó ṣe ìwòsàn yẹn ó ní kí ló ní Jésù ń ṣe yẹn ó ló ń wàásù ìhìnrere ìjọba sọ àpèjúwe tá a lò fún ìrere nìyẹn o a pè ní kíni o ìhìnrere ìjọba níwèé Máàkù yẹn Máàkù orí kìíní láti ẹsẹ̀ kìíní Máàkù tó kọ ìwé yìí nígbà tó bẹ̀rẹ̀ ìwé yẹn èdè tó ṣe rí ọ̀rọ̀ tó tilẹ̀ kọ́kọ́ fi sí ìwé yẹn ni ìbẹ̀rẹ̀ ìrere Jésù Kristi ọmọ Ọlọ́run so ìyẹn ni pé ntí Máàkù fẹ́ káwọn olùka ìwé yẹn mọ̀ ni pé èrèdí tóun fi ṣàkọsílẹ̀ ìwé yìí ní kẹ́ ẹ lè mọ àwọn nǹkan tí Jésù Olúwa wàásù rẹ̀ torí ìrere ní ṣe pẹ̀lú nǹkan téèyàn bá sọ jáde lẹ́nu ẹ̀rí téèyàn bá sọ jáde lẹ́nu ní ìròyìn so ṣùgbọ́n nínú àkọsílẹ̀ Máàkù yẹn ó tún ṣàkọsílẹ̀ àwọn nǹkan tí Jésù ṣe àwọn ìgbésí ayé rẹ̀ ẹ̀rí so ó pè ní ìbẹ̀rẹ̀ ìrere Jésù Olúwa Jésù Kristi so ìta pè ní ìrere ìjọba yẹn náà látún pè ní ìhìnrere Jésù Kristi níwèé Máàkù kan náà Máàkù yẹn náà ní ìwé Máàkù orí 14 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nú àwọn ìpàdé Jésù Kristi ìkan ló bá ná ọmọbìnrin kan ló bá wá nú ìpàdé yẹn ló bá ṣe kíni ló bá tú òróró iyebíye òróró olóòórùn dídùn ló bá tú sára Jésù Kristi òróró násítádì ẹ̀rí láti inú alabasta rẹ̀ yẹn ló bá tú sí ara Jésù láwọn tó wà ń bẹ̀ wá ń ṣe hà pé kí ní yìí olówó iyebíye ni ó ṣe wá máa fi ṣòfò báyìí ìkànnú àwọn ọmọ ẹ̀yìn Jésù gan Júdásì ló tilẹ̀ sọ̀rọ̀ pé olùkọ́ni àbá tilẹ̀ ta òróró ìgan ká fi ṣe kíni o ká fi ṣe tọrẹ àánú fáwọn tí ò ní nǹkan kan ẹ̀wà gbọ́dọ̀ àwọn Jésù Kristi ní ẹsẹ̀ 9 yẹn ó ní lóòótọ́ mo wí fún yín ó ní ibikíbi tá a bá ti wàásù ìrere yìí káàkiri orílẹ̀-èdè ayé ó ní gbogbo ibẹ̀ yẹn láti wá máa sọ̀rọ̀ nípa ntí ọmọbìnrin yìí tó ṣe so níbẹ̀ yẹn kí ni èrèdí tí mo fi tọ́ka wá sí ẹsẹ̀ Bíbélì yẹn ó pe ìrere yẹn ní
ìhìn rere yìí. Kí ni ìrere yìí yẹn? In tó pè ní ìrere ìjọba tí Máàkù pè ní ìrere Jésù Olúwa, ìrere Jésù Kristi. Lẹ́yìn ìgbà tí Jésù Olúwa tó jíǹde kúrò nínú òkú, níwèé Máàkù yẹn náà, Máàkù orí 16 láti ẹsẹ̀ 15 yẹn, ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn àpòstélì yẹn, ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì lọ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tá a sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́, ó ní yóò ṣe kíni o, yóò jẹ̀bi. So níbẹ̀ yẹn ó ní ẹ lọ wàásù ìhìn rere. Àwọn tó sì sọ ọ̀rọ̀ yẹn fún wọn mọ ìhìn tí Jésù ń sọ, ìhìn rere tí máa ń sọ èèyàn dẹni ìgbàlà yẹn ni ẹ̀rí in tó ní kí wọ́n lọ máa wàásù rẹ̀. Lẹ́yìn àjíǹde yẹn náà ní ìwé ìṣe àwọn àpòstélì ní àríyànjiyàn kan ló mọ̀ tó bú jáde ní ìjọ ìwé ìṣe àwọn àpòstélì orí 15. Àwọn kan bẹ́ẹ̀ sì ń sọ pé bó o bá ti gbàgbọ́ nínú Jésù ṣùgbọ́n tó o bá ti máa tẹ̀lé àwọn òfin Mósè ò tí ì dẹni ìgbàlà, ó sì gbọ́dọ̀ máa ṣe kíni o, àwọn àlàkalẹ̀ Mósè yẹn tó ti kọ sínú òfin yẹn ó sì gbọ́dọ̀ tẹ̀lé. Bó o bá tẹ̀lé ò tí ì dẹni ìgbàlà. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ìjọ Ọlọ́run tó bẹ̀rẹ̀ ìjọ yẹn, àwọn èèyàn tó bẹ̀rẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ yẹn, ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀ nínú wọn Júù ni wọ́n, ẹ̀rí Júù ni wọ́n, ọmọ Ísírẹ́lì ni wọ́n. So àwọn tó jẹ́ pé wọ́n ti máa ń tẹ̀lé àwọn ìlànà Mósè, ìlànà òfin Mósè ni àwọn ènìyàn wọ̀nyí tẹ́lẹ̀. So àwọn kan bẹ́ẹ̀ sì ń wàásù pé ẹ sì gbọ́dọ̀ tẹ̀lé òfin Mósè o. Ni Pọ́ọ̀lù àti Bánábà ni wọ́n bá dìde pé kí kò mọ̀ rí bẹ́ẹ̀, ìgbàgbọ́ nínú Jésù ní máa ń sọ èèyàn dẹni ìgbàlà. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 15, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ní wọ́n bá pè pàdé, làwọn àpòstélì bá pè pàdé pé ẹ jẹ́ á ṣèpàdé, gbogbo wa ẹ jẹ́ á wá Jerúsálẹ́mù, ẹ jẹ́ á ṣèpàdé lórí ọ̀rọ̀ yìí, torí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni o. Ọ̀rọ̀ ìgbàlà kì í ṣe ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ máa fọwọ́ yẹpẹrẹ mú, ṣùgbọ́n nínú ìpàdé yẹn wọ́n bẹ̀ sí ń ṣe àríyànjiyàn. Ẹ̀rí wọ́n bẹ̀ sí ń ṣe àríyànjiyàn ní Pétérù àpòstélì ló bá dìde láàrin ọ̀pọ̀ ènìyàn ní ẹsẹ̀ keje yẹn. Ẹ̀gbọ́n nǹkan tó sọ ni, ó ní nígbà tí ìyàn pọ̀, Pétérù dìde, ó ní ó sì wí fún wọn pé ará, ẹ̀yin mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ ni Ọlọ́run ti ṣe kíni o, ó ní ni Ọlọ́run ti yàn wípé láti ẹnu mi ni kí àwọn kèfèrí gbọ́ ọ̀rọ̀ ìhìnrere kí wọ́n sì gbàgbọ́. Láti ẹnu mi ni kí àwọn kèfèrí ṣe kíni o, ni kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìhìnrere kí wọ́n sì ṣe kíni, kí wọ́n sì gbàgbọ́. So níbẹ̀ yẹn ó tún pe ìhìnrere yẹn ní ọ̀rọ̀ ìhìnrere. Ṣé mọ̀ pé lẹ́ẹ̀kan mo sọ fún amúní èrèdí tá a fi pè ní ìhìnrere ni torí pé ó jẹ́ nǹkan téèyàn bá sọ jáde lẹ́nu, ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ẹ̀rí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ẹ wá wo èdè tó ló ń bẹ̀ yẹ ó ní láti ẹnu mi ni kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìhìnrere kí wọ́n sì gbàgbọ́, kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìhìnrere kí wọ́n gbàgbọ́. So ìyẹn ni pé in tó jẹ́ ojúṣe ènìyàn sí ìwàásù ìhìnrere náà ni pé kó ṣe kíni o, kó gbàgbọ́. Kò tún sí nǹkan míì téèyàn gbọ́dọ̀ ṣe láti dẹni ìgbàlà bí ó ṣe kó gbàgbọ́. Ìgbàgbọ́ nínú kíni? Ìgbàgbọ́ nínú ìhìnrere yẹn. Ẹ̀rí ìgbàgbọ́ nínú ìrere yẹn. Nínú ìwé ìṣe àwọn àpòstélì, Pọ́ọ̀lù àpòstélì náà tún lu àpèjúwe kan fún ìrere tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ìwé ìṣe àwọn àpòstélì orí 20 ṣe ni Pọ́ọ̀lù àpòstélì ló fẹ́ kúrò ní ìlú kan, ló bá pe gbogbo àwọn àgbààgbà ìjọ yẹn, ló bá pè wọ́n jáde pé ló bá pè wọ́n sọ́dọ̀ pé mo ti ń lọ o. Ló bá sọ kankan fún wọn ní ẹsẹ̀ 24 yẹn. Ẹ̀gbọ́n tó sọ ni, ó ní ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan kan, ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan kan. Ó ní bí ẹni pé ó jẹ́ ohun tó ṣọ̀wọ́n fún mi, ó ní kí èmi kó lè parí eré ìje mi pẹ̀lú ayọ̀ àti iṣẹ́ ìránṣẹ́ tí mo gbà lọ́dọ̀ Jésù Olúwa. Ó wá ní kí èmi kó lè máa ròyìn ìhìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run. So iṣẹ́ ìránṣẹ́ tó lòun gbà lọ́wọ́ Jésù Olúwa yẹn náà ni pé kó máa ṣe kíni o, kó lè máa ròyìn ìhìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run. So ó tún pé àpèjúwe tó tún lò fún ìhìn rere yìí ni kíni o, ìhìnrere oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìyẹn ni pé ṣe rí rere tó wà ní ìhìnrere yẹn náà ni pé ó jẹ́ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtí Jésù Olúwa ṣe fún ènìyàn lọ́fẹ̀ẹ́. Ìtọ́ jẹ́ ìtumọ̀ rere nìyẹn o. Ìtí Jésù Olúwa ṣe fún ènìyàn lọ́fẹ̀ẹ́ lófò láì béèrè kankan, láì gbà kankan lọ́wọ́ rẹ̀. Ìtí ìrere Jésù Olúwa tó jẹ́ nìyẹn. Kí ni èrèdí tá a fi wo àwọn ẹsẹ̀ Bíbélì yìí ká lè wo oríṣiríṣi àwọn àpèjúwe tá a lò fún ìrere Jésù Olúwa. Nínú ìwé Róòmù orí 1 láti ẹsẹ̀ 1, ìgbà tí Pọ́ọ̀lù àpòstélì tó bẹ̀rẹ̀ lẹ́tà yẹn tó kọ́kọ́ sọ ni pé Pọ́ọ̀lù ìránṣẹ́ Jésù Olúwa tí a pè láti jẹ́ àpòstélì, ó ní gẹ́gẹ́ bí ìhìnrere, ó ní tí a yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìhìnrere Ọlọ́run, ó ní a ti yà mí sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìhìnrere Ọlọ́run. Nígbà tó wá di ẹsẹ̀ kejì yẹn, ẹ̀gbọ́n tó sọ ni, ó ní tí a lérí rẹ̀ nínú ìwé mímọ́ láti ẹnu àwọn wòlíì rẹ̀ wá. So ìyẹn ni pé ó tún pe ìrere Jésù Olúwa ní ìhìnrere Ọlọ́run. Ṣé wá rí ìhìnrere Ọlọ́run o, ìhìnrere Jésù Kristi, ìhìnrere yìí, ìhìnrere orí ọ̀fẹ́ Ọlọ́run, ìhìnrere ìjọba, ìhìnrere kan náà ni, kì í ṣe kó yàtọ̀ fúnra. Ìhìnrere ẹyọ kan ṣoṣo ni. Ìhìnrere yìí nìkan ṣoṣo ló sì ní agbára láti sọ ènìyàn di ẹni ìgbàlà. Èmi kò tijú ìhìnrere Kristi nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́, ní fún Júù ṣáájú àti fún eléyìí pẹ̀lú, nítorí láti inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. So ẹ jẹ́ wá padà sínú Róòmù orí 1 yẹn o. Róòmù orí 1
ní ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ kejì yẹn, Róòmù orí kìíní ẹsẹ̀ kejì yẹn, ó ní tí a ṣèlérí rẹ̀ nínú ìwé mímọ́ láti ẹnu àwọn wòlíì rẹ̀ wá. Ó ní nígbà tó wá di ẹsẹ̀ kẹta, ó ní ti ọmọ rẹ̀ tí a bí nípa nínú irú ọmọ Dáfídì nípa ti ara. So yẹn ni pé ìrere tí Pọ́ọ̀lù àpọ́sítélì pè ní ìrere Ọlọ́run yìí, tí Pọ́ọ̀lù sì sọ pé àti ẹnu àwọn wòlíì ìṣèlérí rẹ̀ nínú ìwé mímọ́ yìí, ó jẹ́ ìrere tó ní ṣe pẹ̀lú ọmọ Ọlọ́run. Tá sì ní ọmọ Ọlọ́run yẹn Jésù Olúwa ní ẹsẹ̀ ìkẹrin ìwé Róòmù yẹn, ó ní ẹni tí a pinnu rẹ̀ pẹ̀lú láti yí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí ìyàsọ́tọ̀ tàbí gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́. Ṣe rí ẹ̀mí ìwà mímọ́ yẹn ni ẹ̀mí ìyàsọ́tọ̀, ẹ̀mí tó ya Jésù Olúwa sọ́tọ̀. Ó ní nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Olúwa wa. So Jésù ni ọmọ tí Ọlọ́run ṣèlérí ẹ̀rí pé yóò ṣe kíni o, yóò gba èèyàn là láti ẹnu àwọn wòlíì ló ti ṣèlérí yẹn. Wọ́n sì ṣàkọsílẹ̀ rẹ̀ ní ìwé mímọ́, àti pé láti ìgbà ọmọdé, Tímótì kejì orí 4 ẹsẹ̀ 15, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So a lè wá sọ wípé kó.